wọ́n ní mi olórí ẹrú alhamdulillah olórí ẹrú ni mí àwọn ọmọ àlè tọmọ àlè tọ́ Mudeerul lẹ́yìn sọ̀rọ̀ sí ẹ wọnú Markaz wá ẹ lùlù wọlé wọ́n ń kírun lọ́wọ́ jamia ni bí ó ti kúrò ní pé sanowi tàbá rẹ nìkan nínú àfa tó mú nǹkan láyé yìí tọmọ ẹjọ kan ń bì kan tó ń fèsì fún Mudeerul ọmọ àlè Markaz ni bàbá ẹ èmi mo ń sọ niyabatan an asatisatul Markaz tá a fà yín bá wọnú ọgbà wá àtàfà Markaz àtọmọ Markaz àmàrà bàbá àmàkì ẹ pàdé Mudeerul ń ta ẹ ní kí. a tún dá ọpẹ́ fún Ọlọ́run. alhamdulillahi rabbil alamin. àdánwò tí baba Sheikh Adam sunkún ẹ lára àwọn àkọ́kọ́ nínú ìdára láwọn tó wà lára wọn jọ náà wípé àwọn baba ló ń jẹ́ mọ́rí àwọn àfa Markaz jọ náà ń jẹ́ kazi kí ni túmọ̀ ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn misrepresentation ló ń gbé fáwọn èèyàn baba fà wọ́n mọ́ra tó bá dọ́dọ̀ àwọn èèyàn ara wọn ni wọ́n máa jíṣẹ́ ara wọn ní jíṣẹ́ baba Sheikh Adam ló fa ọ̀pọ̀lọpọ̀ ńgbà tí baba lọ tán lọ́n ṣe kọ́kọ́ tẹ̀ láwọn tó kú òǹbí lọ tó rò pé Sheikh Adam làwọn tẹ̀lé Ọlọ́run wá kó àdánwò yẹn kúrò fún baba Mudeerul Markaz ní dára lẹ́nu Mudeerul ló ń jẹ́ Markaz alhamdulillah taba ní al-Markaz fahuwa sheikhuhu wọ́n wá fadilatul Mudeer làgẹ́rù láàrin wa lẹ́nu Ọlọ́run kẹ́ baba Mudeerul Markaz nínú kẹ́yìn tó wá hàn òun ni yasatar baba ònà ń blala o wàláhi làzim baba ònà ń blala rárá baba òkè ní ọmọ wọn ń blala baba fọwọ́ gbá ẹ̀ ń di ni jókòó dáadáa torí orí inú ilé ló wà orí ìtẹ́ baba ló wà ó sì kó ń bẹ́ ó sì ní kó ń bẹ́ aminu dáwà kódà yóò di tilẹ̀ Yorùbá isnillah inú Markaz láti sọ yìí ẹ má jẹ́ kí nǹkan kan yà yín lẹ́nu ìdára arán mi ń ṣe ń jọ Wednesday o tún fẹ́ jíṣẹ́ yẹn lẹ́nu gbogbo ọlá tó bá gbà láyè yìí ihun kíhun tó bá jẹ́ ń ta tó bá ń bọ̀ nulẹ̀ wàá sọ̀rọ̀ ẹ̀ di korofo o ní ọlá kan ẹni tó ní ọlá lọ́dọ̀ baba Sheikh Adam baba wa ń dá Sọláàtì ṣéhù baba Sheikh Adam sọ kódà wọn náà wọn gbọ́wọ́ lọ́dọ̀ wọn baba Mudeerul tèmi sọ pé baba wa lọ sọ àwọn lórúkọ nínú ọlá ni baba Abdullahi Sọláàtì ọlọ́ba kẹ́ wọn. amiina. ẹ̀kọ́ tó kọ́ àwọn ọmọ wọn ó hàn lára nà kíkúlẹ̀ àṣíraf. kàmúlá hayatahu. baba Abdullahi Sọláàtì wà láyé ni mo gbọ́dọ̀ yìí wàláhi làzim wàláhi làzim wàláhi làzim wọ́n ní ti baba Mudeerul èní baba Agege tèní Sheikhul Markaz tèní tó bá pe baba wa Abdullahi Sọláàtì tó bá wà lórí ìjókòó wọn ò dìde wọn kúnlẹ̀ wọn kúnlẹ̀ gba kọ́ọ̀lù wọn ò fẹnu kọ́ àwọn ọmọ wọn wípé bàbá àwọn ní Sheikh Mudeer wọn ò máa ròyìn Mudeerul fún wọn òun ló wà lára nà kíbla àṣíráfù lẹ́nu. tàbá rẹ nìkan nínú àfa tó mú nǹkan láyé yìí tọmọ ẹjọ kan ń bì kan tó ń fèsì fún Mudeerul ọmọ àlè Markaz ni bàbá ẹ èmi mo ń sọ niyabatan an asatisatul Markaz bàbá Mudeerul sọ̀rọ̀ ó wá ní onímọ̀ ó wá jọ bàbá ẹ̀ kéwú láyé yìí ó ṣàfà láyé yìí ó wá dúró bí kan òun fèsì fún Mudeerul bàbá ẹ̀ wá bẹ́ẹ̀ ìwọ kọ́ lọ́mọ àlè bàbá ẹ̀ lọ́mọ àlè. tàbá ọmọ Markaz kan tó kéwú láyé yìí tó gba ṣahada Sheikh Markaz ṣahada Markaz tó fi ń jẹ́ èèyàn tí Mudeerul wá sọ̀rọ̀ tó ní òun tún Mudeerul ṣe tí bọ̀dá rẹ̀ ò bá tún ṣe òun kọ́ lọ́mọ àlè bọ̀dá rẹ̀ lọ́mọ àlè. ana kólu gbogbo ẹ̀yin ọmọ àtẹwọ̀n búlù wọ́n ní mi olórí ẹrú alhamdulillah olórí ẹrú ni mí a jẹ́ pé gbogbo asátìsátì Markaz ẹrú ni wá torí pé ńgbà mo fẹ́ jíṣẹ́ mo ní mò ń sọ̀rọ̀ yìí niyabatan an asátìsátì Markaz àwọn ọmọ àlè tọmọ àlè tọ́ Mudeerul lẹ́ sọ̀rọ̀ sí ẹ wọnú Markaz wá ẹ lùlù wọlé wọ́n ń kírun lọ́wọ́ jamia ni bí ó ti kúrò ní pé sanowi wọ́n wà ní kílásì wọ́n ń gba ẹ̀kọ́ lọ́wọ́ nínú jamia Mudeerul ń sùn wọ́n ti jíṣẹ́ fún yín pé Mudeerul ń sùn ẹ wá lùlù wọlé nǹkan mẹ́ta lẹ dàrú ẹ da irun tó ń kí ẹ dàrú lẹ́kṣọ̀ tó ń gbà ẹ dàrú ìsinmi bàbá tó ń sinmi ẹ dàrú àwa kọ́ṣọ́ yín
ẹ wá lọ sọ ẹ wá ya wèrè ẹ̀yin kọ́ ni wèrè ẹni tó tọ́ yín mo tẹ̀ ti sọ fún wọn rí 2013 mo sọ fún kan ní kan náà àwọn afáyín tá àfáyín bá wọnú ọgbà wá àtàfà Markaz àtọmọ Markaz àmà ara bàbá àmà kí ẹ pàdé Mudiru ń ta ẹ ní kí. Kiyama kiyama lima yẹsẹ alólè umali yatama yatama yama. Akhiran ẹ má jókòó akhiran yasatar baba Mudiru ní kí n sọ mẹ pé o ní wálẹ̀ Amina. o ní wálẹ̀ náà ni baba ṣe bá ẹ wí ẹ wo ọmọ rẹ láyé ayé tọ́lọ́hún ṣe fún un ló pé òde Mudiru wa rán mọ ọ̀ràn àfa Markaz lọ kọ́ lọ bá wí ó sì dààmú ó bẹ̀rẹ̀ sí ń làágùn bàbá mi lọ bá mi wí ó tún wá bí ó wá bẹ̀bẹ̀ ẹ dìde bàbá ní kí gbogbo ara ṣe dúró yìí ká kí alámúná ṣẹlá kankan fún yasata ọlọ́run tó ti fà ẹ́ sókè ò ní wálẹ̀. Amina. ẹnu bàbá Mudeerul Markaz mo fi wí bismillahir rahmanir rahim. ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب. آمين. أجاك يولون تبي دادا. الله أكبر. أجادكو. مولانا شيخ حبيب الله محمد سعيد إبراهيم الأمي. أدام الله حياته. وأنا كيا على صدوه. Ọlọ́run jẹ́ kí arí mẹ́lá olùpẹ́. Àmín. Láàrin ìṣẹ́jú márùn-ún ayakumullah bá Apatira Ọlọ́run jẹ́ arí mẹ́lá yín lòpẹ́ o. Àmín. Sallu ala nabiyyil karim. Sallallahu alayhi wa sallam. Ẹ jẹ́ kí n gbà bí wọlé. L'Agege l'Alfa L'Agege l'Alfa Allah. Àwa ò ní kọjá l'Agege l'Alfa L'Agege l'Alfa Baba l'Agege l'Alfa àwa ò ní kọjá l'Agege l'Alfa alátàndá l'Alfa Mudeerul l'Alfa àwa ò ní kọjá ayé alátàndá l'Alfa L'Agege l'Alfa L'Agege l'Alfa àwa ò ní kọjá